bọ̀tí mọ́mù odidi ìlú tó bọ́ sórí mímbàrí àbí tó wà níwájú àwọn èèyàn tí ń wá ń lé àwọn ẹni ọlọ́run ní òkú tí ò dá afáwa wa bàbá tí wọ́n kọrin yìí wọ́n ṣe dédé bẹ̀ wàláhì ìkọ̀wé kọ̀ọ̀kan náà kọ̀ kìí ṣe kọ̀wé kọ̀ọ̀kan náà kọ̀ orin tí wọ́n sì kọ wọn kọ́pẹ̀ láì mọ̀ kan àìdúró kéwú dáadáa tí ò yé mọ́mù yẹn òun làwọ́ wà fi yé sí ya Rasulullah bá ní ya Rasulullah apèwò òjíṣẹ́ ọlọ́run Ya Rasulullah apèwò òjíṣẹ́ ọlọ́run khudh biyadi watadarakini fa anta abi. kò sí ló dàrú mọ́ mọ́mú ìlọ́jú khudh biyadi àti wà anta abi ìwọ ni bàbá mi ní tó dàrú mọ́ lọ́wọ́ ní ẹgbẹ́ ìwọ ànábì gbá mi lọ́wọ́ mú kò mọ almana kò mọ farku tí ń bẹ láàrin almana alhakiki walmana almajazi kéèyàn yá ọ̀rọ̀ lò lọ́dọ̀ àwọn oníbàlágà kó ṣe majaz kò mọ yàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀ náà a rí orin kan tí àwọn èèyàn tí wọ́n ń tọwọ́ bọ̀ káàkiri àwọn orin àbáláyé tí ó gbúrú ayé náà báláyé ni àfáwà tí wọ́n kọ Maulana Sheikh Muhammad Nasir Al-Kabari As-San'aji Allahu ta'ala bí Allahu alim ọlọ́bàá àṣàlẹ́kùn kí wọn àwárí tí ìmámù kan lórí mímbàrí rẹ̀ àbí ká sọ pé yábì kan láti pé tí ó fẹ́ tọwọ́ bọ̀ orin yẹn lọ́nà tí ó dáa ó dà ó ń sọ fáwọn èèyàn pé tẹ́ bá rí àfáà tí ń kọ́ tán tó lùbàdìrì sí ẹgbà lẹ́nu àwárí pé kò yé ìmámù náà ìtumọ̀ orin ẹni ò yé àwọn ó dùn wá wípé àwọn tí wọ́n fún wọn ní PhD orí ìmámù náà ó ní PhD lọ́wọ́ bí wọ́n ṣe ń gbà kò yé wa ìwọ́nsẹ̀ tó bá ní PhD lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé takhassusu ẹ̀ ní lugha àràbíyà ni takhassusu ẹ̀ fi lugha àràbíyà ni ní Lárúbáwá kìí ṣe àwọn olódo ni wọ́n máa ń lọ bẹ̀ àwọn tí mímọ̀ tí wọ́n serious kìí ṣe àwọn ọ̀lẹ linguistic kìí ṣe àwọn ọ̀lẹ ló ń ṣe àwọn tí wọ́n serious àwọn alágbára àwọn tí wọ́n mọ tí wọ́n ṣe tí wọ́n ní làákàyè ni wọ́n máa ń ṣe lugha àràbíyà kìí ṣe pé èèyàn kan kàn wá fò lọ bẹ̀ láà sọ ẹni tó bá ní PhD ẹ̀ tó yá sí pé takhassusu ẹ̀ fi lugha àràbíyà ni tí ò wá lè ṣe tahlilu orin ya Rasulallah khudh biyadi watadarakini fa anta abi. Ya Rasulallah khudh biyadi watadarakini fa anta abi. Anta ya Mukhtaru mustanadi wa ilayka al-yawma munqalabi. Anta ya Mukhtaru mustanadi wa ilayka al-yawma munqalabi. Adai anni walidukum fasatarido namuntasabi. Adai anni walidukum fasatarido namuntasabi. Orin náà gbátà fà wí ó ní orin tó ti kó sínú ẹbọ ni orin ẹlẹ́bọ ni orin tí ò dá ni àwọn kankan bẹ tẹ́ àbá ń wò tí kankan máa ń ṣàmójútó ẹ̀rọ eléyìí ò mọ̀ tí ń wí bọ̀tí mọ́mù odidi ìlú tó bọ́ sórí mímbàrí àbí tó wà níwájú àwọn èèyàn tí ń wá ń lé àwọn ẹni ọlọ́run ní òkú tí ò dá afáwa wa bàbá tí wọ́n kọrin yìí wọ́n ṣe dédé bẹ̀ wàláhì ìkọ̀wé kọ̀ọ̀kan náà kọ̀ kìí ṣe kọ̀wé kọ̀ọ̀kan náà kọ̀ orin adib al-allama orin al-allama ni tán bá lo sífà al-allama fún yàn wípé ẹni tó ní mímọ̀ parí ní tó lè mọ̀ Mọ̀lánà Sheikh Adam tí wọ́n gbé tíra wọn pé Sheikh Nasiru Kabara ọya ìwọ náà kọ nǹkan síbí alìsìláàmù fi Nàìjíríà ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ islam fi Nàìjíríà mọ́múdá ní tó bá tí wọ́n bá mọ̀ wọn ẹni tó bá mọ̀ kìtàbà bàbá náà yóò mọ̀ pé àwọn lè kọjá nínú mímọ̀ orin tí wọ́n sì kọ wọn kọ́pẹ̀ láì mọ̀ kan ẹni kódà àwọn tí wọ́n tún ju àwa lọ tí wọ́n bá gbá orin ẹmú tó máa ṣe ní tahlilan balagiyya ni àwọn tahlilan adabiyya ni àbí wọ́n ṣe wásfù orin náà èyí ó mọ̀ yí pé àwọn bàbá tó kọ́ mímọ̀ ni wọ́n fi kọ́ ṣe torí wọ́n ní ya Rasulallah àìdúró kíwú dáadáa tí ò yé mọ́mù yẹn òun làwọ́ wà fi yé sí ya Rasulallah wọ́n ní ya Rasulallah apèwò òjíṣẹ́ Ọlọ́run Ya Rasulallah apèwò òjíṣẹ́ Ọlọ́run khudh biyadi
وتداركني فأنت أبي. òsè ló dàrú mọ́ mọ́mú ìlọ́jú khuzi biyadi àti wà anta habi ìwọ ni bàbá mi ní tó dàrú mọ́ lọ́wọ́ yẹn ìwọ ànábì gbá mi lọ́wọ́ mú kò mọ almana kò mọ farku tí ń bẹ láàrin almana alhakiki walmana almajazi kéèyàn yá ọ̀rọ̀ lò lọ́dọ̀ àwọn oníbàlágà kó ṣe majazi kò mọ yàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀ Ash-Shaykh Nasir Al-Kabari la tani anna Rasulullah sallallahu alayhi wa sallam kìí ṣe tí wọ́n gbà lérò gẹ́gẹ́ ní pé bàbá biological father rẹ̀ gẹ́gẹ́ ní ànábì ó ní ya Rasulullah mú bí òjíṣẹ́ Ọlọ́run Ya Rasulallah, khudh biyadi, mú mi lọ́wọ́ dání tí ó rò wípé al-ma'na al-hakiki ló wí ni òun wípé ẹni tó ti kú ànábì tó ti kú tí wọ́n rò pa ànábì ti kú ni ànábì ò kú Ọlọ́run ní inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabi. èmi àtàwọn màláíkà à ń ṣe àsàlátù fànábì tí ó mọ̀ yí pé àsàlátù Ọlọ́run yusalluna istimrar wa tajaddud ni nǹkan tí ò ní dákẹ́ Ọlọ́run tó dá ànábì ni ló sọ wípé yusalluna ala an-nabi Ọlọ́run gan ṣe bọ́fẹ́rẹ́ ni kìí ṣe pé ó nífẹ̀ẹ́ ànábì kìí ṣe pé ó nífẹ̀ẹ́ ànábì ni ó nífẹ̀ẹ́ ànábì ló ṣe ń ṣe àsàlátù fànábì ó ní ìfẹ́ tó ní agbára istimrar wa tajaddud nǹkan yóò máa lọ gbére ni ó tún kò tó wá dá ṣe wá ní ya ayyuhal ladhina amanu Sallu alayhi wa sallimu taslima. Ó lẹ́yìn náà tún bá mi ṣàṣàlátù fún. Títí tó kìí ṣe pé bà tí ànábì bẹ láyé nìkan, ìgbà tá ànábì tún ti kú hatta yawmal qiyamah. Ọjọ́ òbí àgámọ̀ fìdí láàmà ìṣàṣàlátù fún ànábì. Ẹni tí wọ́n rò pé ti kú tí ṣé ó nẹ́sì sọ pé khudh biyadi. Ṣó rò wípé al-ma'na al-hakiki òun náà ní kó di ọwọ́ rẹ̀ mú tó bá ti wá jẹ́ ẹ̀ náà. Tó bá já sí pé ma'na al-hakiki ọwọ́ ànábì ló fẹ́ kó di mú. Kí lọ́lọ́run pa ànábì al-mushaffa ash-shafi' ànábì kan ní ṣe gbogbo wa ni so Sheikh Nasiru Kabara ń kọ orin tashfi' ni láti wá ìṣìpẹ̀ lọ́dọ̀ ànábì lọ́sọ́dọ̀ Ọlọ́run tó fi ní watadarakini fa anta abi. watadarakini mú mi lépa bá Ọlọ́run gbogbo jẹ́ kí fi mímọ̀ Ọlọ́run jẹ́ kí n dọ́lọ́hun mọ̀ fa anta àbí torí wọ ni wà nípò bàbá bimathabati alwalid bimathabati alabi kẹ́límọ̀ in tí ó wá yé ìmámù yìí náà ni wípé hunaka alfarq bayna alabi walwalid tí wọ́n bá lo gbólóhùn alabu fún yàn wípé bàbá kò túmọ̀ sí pé biological father bọ̀ tó bá sọ pé walidu bàbá rẹ̀ gẹ́gẹ́ ni ẹ kò mọ̀ wípé àfáà tó kọ orin yìí bàbá tó ní mímọ̀ jásí àdíbù hùwà nínú àwọn tó nà ṣára mímọ̀ sí garbu Afrikiya yìí nínú wọn ni Sheikh Nasiru Kabara wa jásí pé tíra tí wọ́n ṣe ó lé ní mi'atan ó lé ní 200 tíra tí wọ́n ṣe ó lé ní 200 tí ó ń ṣe tíra kékeré àwọn tíra àdàbíyà mbẹ́mbẹ́ àwọn tíra jásí pé tíra tàríkhíyà mbẹ́mbẹ́ pẹ́pẹ́ tí tó bá dáwà báyẹn mọ̀ ó mọ̀ ìpé kìí ṣe yàn lásán kìí sì sólódò àti wípé tí èèyàn bá fẹ́ correct nǹkan tí ò yí ọ ojú tèmi tún fi wo kíní ìní kìí ṣe pé wọ́n sọ wípé àfáà náà ó kó sínú ẹbọ àfáà náà téèyàn bá kà tó tún lùbàdìsí tó tún jó ẹgbà lẹ́nu sọnù wàláhì àìmọ̀kan ló ń dáhùn tọ̀hún láàrín tó bá sọ bẹ́ẹ̀ àìmọ̀kan àlàábù bàbá àlìwálìdù bàbá làwọn méjì lẹ́kìn ìkan wà àkùwá ó lágbára jù kan lọ èwo ló wà àkùwá ẹ sọ̀rọ̀ tí mo sọ́nsẹ̀ alìwàlìd kí ni mo pé alìwàlìd àmọ́ abu tó bá sọ pé abu ò túmọ̀ sí pé bàbá biological father rí bàbá tó bí gangan bọ́n tó bá ní wálì tó bá sọ pé wálìdù mi ni ìtumọ̀ ní pé bàbá tó bí gangan ni wọ́n lo kẹ́límọ̀ wálìdù fún àmọ́ tó bá lo kẹ́límọ̀ gbogbo àwọn kíní ló ní istishhadi min al-kitabi wa sunnah ó ní àwọn ẹ̀rí oríṣiríṣi o lẹ́gbẹ̀ẹ́ àlè máa mú wa àmọ́ mi ìfẹ́ kíkiri ìgbò ẹ̀yin náà ẹlọ gbáre sáṣẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kí alábù òun ni kéèyàn ya gbólóhùn ló pé bàbá mi ni ìtumọ̀ ní pé ó wà nípò bàbá so ìtumọ̀ tí ò yé ìmámù yìí nínú orin yìí òun la fi yé yẹn ibi tó ti wá mọ̀ ní pé
ó ní èwo ni wọlé tẹ̀lé Anta ya Mukhtari mustanadi. ya Mukhtaru má bàa kí wú jẹ́ Anta ya Mukhtari mustanadi wa ilayka al-yawma munqalabi. anta ya Mukhtaru mú pin wẹ́ ní ẹ̀ṣà ẹni tọ́lọ̀ ń dáyọ nínú ẹ̀dá ìwọ ànábì ló pé ó ní anta ya Mukhtaru Anta ya Mukhtari mustanadi. mustanadi ìwọ ni ẹni tí mo ń gbàgbára lọ́dọ̀ ẹ̀ tó rà ànábì tó lẹ́ni tí ẹ̀ ń gbàgbára lára ẹ̀ ọ̀gá nínú ẹ̀dá tọ́lọ̀ ń dá ní nakibul makhluqat aṣíwájú gbogbo ẹ̀dá èyàn ò lè jẹ́ aṣíwájú lásán èyàn ò lè jẹ́ aṣíwájú lásán jíjẹ́ aṣíwájú rẹ̀ yóò ní àkàndá ẹ̀dá ní ó jẹ́ gbogbo nǹkan ní wàrà rẹ̀ gbígbàgbà wàrà rẹ̀ gbogbo tí èèyàn fi ń jẹ́ èèyàn ńláńlá òun ní ó parí sára nẹ́bì lókè ní Sheikh Nasir sọ pé mustanadi ìwọ ni àtàrà ẹni mo ti ń gbàgbára wa ilayka al-yawma Wa ilayka al-yawma munqalabi. tí n bá bọ̀ ọ̀dọ̀ ẹ̀ náà ní padà wá sí torí pé wọ́n mọ̀ pé ìwọ nìkan ló ní dẹ́ǹtì lọ́dọ̀ Ọlọ́run ìwọ nìkan ló láṣìṣe lọ́dọ̀ Ọlọ́run ìwọ nìkan lọ́lọ́run ò ní ṣèṣirò iṣẹ́ ṣùgbọ́n àwọn tó kù yìí àwa aláṣàwá bẹ́ẹ̀ bí àbá náà ti máa ń sá bá ẹnu mi pé ẹ dákun ẹ gbà mí lọ́dọ̀ bàbá ẹ dákun ẹ ṣàánú mi mo ṣẹ̀wọ́n ni ẹ dákun ẹ ṣìpẹ̀ mí lọ́dọ̀ àwọn ẹ̀dá náà máa ń ṣe láàrin ara wa ìwọ mọ́mú yìí náà máa ń ṣe òun náà lẹ́ni tó lọ ń sábà tó gbàgbé àwọn yìí wọ́n wà ń po bàbá fún ẹ kí ni gbogbo àwọn sọ́kẹ́ ọmọ bàbá láyége ṣé alámù ló bí wa ni àwọn bàbá lágbàjì ṣé bàbá lágbàjì ló bí ẹ àwọn bàbá ní má sì gbá sáwọn náà bí ẹ kì í sáwọn náà bí ẹ náà à ń lo kẹ́límọ̀ àbú à ń fi wọ́n sípò pé wọ́n tó ní bàbá fún yàn kò túmọ̀ sípò pa nẹ́bì ní bàbá rẹ̀ ibi tó ti wá mọ̀ tí ó ti yí ọ dáadáa ni pé adẹ̀ẹ́ àní wàlídùkùmù Adai anni walidukumu. adẹ̀ẹ́ mò ń pe àpèmọ́ra tábà ní ìdíà kí ẹ̀ pa àpèmọ́ra ni adẹ̀ẹ́ mo sọ pé àpèmọ́ra ni pé nǹkan tí yóò jẹ́ lèyàn ń pe rẹ̀ adẹ̀ẹ́ mò ń pe àpèmọ́ra àní wípé èmi Muhammad Nasiru yìí o wàlídùkùmù ọmọ yìí ni mo jẹ́ kí ẹ̀ bá dúpọ̀ àwọn àgbàlagbà yóò ní láì ọmọ yìí ni mí ọmọ yìí ni mo jẹ́ tó túmọ̀ sí pé òun ló bí kò túmọ̀ sí pé òun ló bí fáàsá àtàrdọ́nà Fáǹsà àtàrídọ́nà muntasabi. torí pé ó ṣe é ṣe kẹtẹ̀ yọnu sí kémi náà bí mo ṣe ń ṣàfihàn ara mi sọ́dọ̀ yìí ó ṣe é ṣe kẹ yọnu sí ta ni ò fẹ́ tan mọ́ èèyàn ńlá ta ni ò fẹ́ tan máwọn ẹni Ọlọ́run tí ò fẹ́ pe rẹ̀ mọ́gbẹ́ kẹtẹ̀ pè mí mọ́ lágbájá pé lágbájá làfáà mi lágbájá ni bàbá mi àìmọ̀ iye ọmọ tí ò tiẹ̀ dá bàbá rẹ̀ mọ́mọ́ dáa pé bàbá ń bàbá ló fi ṣe bàbá torí pé bàbá yẹn torí pé ni yẹn jẹ́yàn ńlá ó jẹ́ ni téèyàn fi ń ṣe bàbá ó jẹ́ ni téèyàn ń pe àpèmára dáadáa sọ́dọ̀ rẹ̀ ó jẹ́rú yẹn bẹ́ẹ̀. so ìtumọ̀ orin yìí ní ṣókí tẹ́lómi nínú àwọn òdàbà tí wọ́n bá tún gbá orin yìí mọ́tà fẹ́ ṣe tàlílù rẹ̀ fún ẹ yóò tún yàtọ̀ sí tèmi tí wọ́n àìmọ̀ kan tó ń da ẹ̀ láàmú yìí wọ́n tún fi yẹ pé bàbá tó kọ orin yìí kì í ṣe kékeré onímọ̀ ni Sheikh Nasir wàláhì kìí ṣe ẹ̀yìn kiri nínú àwọn gbogbo àwọn tí wọ́n mú Islam wọ Nàìjíríà yìí onísúfì ni èmi tí mo jòkó yìí ọ̀rọ̀ kìíní kan olè mọ́rin pé kí n máa lọ záwíyà àbí kí n máa lọ mandiri ana mutasawwif onísúfì lèmi náà àti kékeré wa láti ṣe tasawuf ṣògbọ́n ní kò sí nǹkan tí wàá sọ pé torí pé yìí tí wàá jáde ẹ̀ wá ń takò tasawuf tí wàá sọ pé àní onísúfì ni mí ana sufiyun qadiriyun kàdìríyà mímí so a lè mọ́mọ̀ ṣe ó rí pé ṣe dáadáa mú náà kàdìríyà ni wọ́n ó sì ní bá wọn níbi tí wọ́n ti tókòó rẹ̀ wọ́n ṣe záwíà ní markaz àbí wọ́n lu bàndírì ó ní ọjọ́ kan tó fi ṣe kí ní ọ̀nà tó ní kálukú ó fi ṣe tàṣọ́wùfù ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní kò papọ̀ so o lè expect báwọn ní ṣe ṣe lèmi ṣe fẹ́ ṣe tó bá wù mí mo lè jọyìn wọn tó bá wù mí mo lè ṣe pé mi ṣe ń ṣe tí ò bá ti mú ṣírkù dání ìṣẹ́bọ sọ́lọ́run tí ò bá ti mú dání ó lè takò mí mọ̀nà àǹtà aina anta fi aula tani wọ́ lẹ́gbẹ̀ẹ́ Sheikh Nasiru Kabara tani wọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn onísúfí dáṣpé àwọn ni wọ́n pèpè sójú ọ̀nà tọ́lọ́run yìí àwọn ni wọ́n pèpè ọ̀pọ̀lọpọ̀ onísúfí nílẹ̀ Yorùbá yìí àwọn ni wọ́n mú Islam wọ ilẹ̀ Yorùbá lọ ka ìtàn dáadáa bí Islam ṣe wọlẹ̀ Yorùbá lọ ka ìtàn dáadáa bí Islam ṣe lè wọlẹ̀ Haúsá kọ́lá ilẹ̀ Ìgbò gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ wa Nàìjíríà yìí àwọn tí wọ́n mú tàṣọ́wùfù wọbẹ̀ àwọn tí wọ́n mú Islam wọbẹ̀ gẹ́gẹ́ ká má sọ tàṣọ́wùfù àwọn onísúfí ni onísàráfì kan ò ní rẹ́kọ̀dù nígbé ó mú Islam wọ̀bì kan onísàráfì kan ò ní rẹ́kọ̀dù
àwọn onísúfí ni wọ́n ní rẹ́kọ̀dù pé àwa la nàṣàrà Islam fi anha il-alam tí gbogbo àgbáláyé àwọn ni so kí wá lábùkù kẹtẹ́ ìmọ̀ ìbìkan kí lábùkù tó wà bí orin tó wà lọ́gbẹ́ orin tí ṣe Nasiru Kabara ikọ̀ yìí orin tí ò dá ni ẹni tó bá ti kà ó ti kó sínú ṣírìkì ìwọ ló mọ ṣírìkù tó ń bá káàkiri àwa yìí mùsùlùmí ni wá mùsùlùmí gidi tá à ń sin náà inú ìsìlámù náà bí wá sí inú ìsìlámù náà láti ṣe kí ni láàkù sí so ìwọ gan ló wà sọ fún wa pé orin kan dà orin kan ò dà orin àfi tí wò bá gbọ́ yé torí pé làákàyè kéré sí ẹni tó kàn ó wá ń dẹ̀ láàmú wò gbọ́ yé ló mọ al-majaz yàtọ̀ sí al-haqiqi ó mọ́ so ọlọ́wọ́lá báyìí bọ̀lá Sheikh Nasiru Kabara ọlọ́ba ṣàlékún kẹwọn ọ̀rẹ́ wọn tó rọrẹ̀ ní àwọn àti Sheikh Adam ọ̀rẹ́ wọn tí ṣe Sheikh Adam náà ọlọ́ba ṣàlékún kẹ fún wọn gbogbo àwọn tí wọ́n jọrú wọn bẹ́ẹ̀ tí wọ́n kú sójú ọ̀nà t'Ọlọ́hun tí wọ́n kú sójú ọ̀nà t'Ọlọ́hun pẹ̀lú Islam pẹ̀lú al-kitab wa sunnah kò sẹ́ni tó mọ al-kitab wa sunnah tó tó àwọn onísúfí ìwọ́n tó kàn dẹ́sì kí wọ́n sọ gẹ́gẹ́ nìkan ẹni bídí àní ẹ̀ ń tara ẹ̀ ní tó fẹ́ jẹ ló wá àwọn tí wọ́n ń tẹ̀ ẹ́ ni ẹ̀yà ẹ̀tún sọ ilé ìṣọ́ra àwọn tọ́dẹ̀ ń tẹ̀ ẹ́ wọ́n padà yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ kìnnì wọ́n ń tẹ̀ ní tó fẹ́ jẹ owó tí àwọn kìnnì kan tó fún ọ tó fi bàgbé ayé rẹ̀ jẹ tó wàá fi máa wá fẹnu ṣáàtà àwọn tí wọ́n ṣiṣẹ́ dáadáa lẹ̀ kódà ọmọ ẹgbẹ́ bá jẹ́ last born ní Sheikh Nasiru Kabara wọ́n àbí ẹ̀rọ olè lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ last born ní níbi mímọ̀ mo pàdé kan ní Maka èmi àti Sheikh ọdún nílé márùn apàdé Maka ọmọ Sheikh Nasiru Kabara mímọ̀ kún ara ẹ̀ ní bámbám that's pé wọ́n kú lójú ọ̀nà at-ta'lim wa ta'allum ní last born láwọn tó jẹ́ ọmọ wọn ṣùkà tó wá sọ àgbàgbà wọn so ẹjẹ́ máa farabalẹ̀ wọ́n ṣe gbogbo iná ìṣe wọ́n wọn yìí kò délé Haúsá owó tẹ̀ ń ṣe wọ́n tẹ̀ ń ṣátà iṣẹ́ àwọn bàbá nílẹ̀ Yorùbá yìí kò délé Haúsá àwọn yẹn wọ́n ṣe kíní o wọ́n ṣe kíní kọjá kíní o tí ìbáyọ̀ bọ́ Ọlọ́run ṣàánú Sheikh Adam ni o ẹgbẹ́ gbé ṣubú Ọlọ́run ní ẹ̀rí gbé ṣubú ni orí Ọlọ́run àkàndẹ́ èèyàn lòun ni ṣùgbọ́n wọn lábẹ́ gbọ́ àbáyé kọ́lọ̀ bá kẹwọn Ọlọ́run jẹ́ alùbáríkà àwọn ọ̀nà gbogbo wa Allah subhanahu wa ta'ala Rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi